So orí back kéde gbogbo bó ṣe 6 àní ní sọ pé oró tó wẹ̀ ìgbà tí mo jáde bí nǹkan bí 11 or 12 oró tó wẹ̀ jáde ó pàtì sẹ́yìn mọ́tò ti tèmi èmi á ní kó jáde ó dà pé òkè mò ń drive wọn á ní káwọn Fáṣọlá sákìlẹ̀ wá dósìkò ní kí driver wa gbé pọ̀ bóyá wa gbé mọ́tò gbé jáde sí gate sọ́kẹ̀mù ẹ̀ àwa sì wà ní àwọn òwìlájọ àmẹ́ náà àwọn òwẹ̀ wà lára wa. gbogbo wa náà wà ń bẹ ọ̀wẹ̀ last 2 days ní ìdájọ́ sáwọ́dé mo wá ṣiṣẹ́ mú bọ̀ mo wá ṣiṣẹ́ mú bọ̀. So ìgbà tó dẹ̀ di bóyá bí ìjọ Monday oríṣẹ́ mi mo wá pèsè mo ní kó kàn fún mi ní àtọ̀ǹdì 11 títí wọ̀n 17 kó fún mi lọ́jọ́ kan wá ní bóyá bí Monday àbí Tuesday Monday ó ti dè mí ìrántí kí ni ẹ̀fọ́ ni ìyẹn tí ẹ̀ Sisi Quadri ẹ wo gbogbo ìrìn àjò yẹn ló ń kàn ṣe ni pé ẹ ṣàlàgbà Ọlọ́run ló ń dá ẹ lágbà 2009 ló dọ́dọ̀ wa 2009 yes group àjílẹ̀ yẹn àtìgbà yẹn náà ti jọ wà títí wọ́n ya 1999 dúró fọ́ọ̀nì kí ni ẹ fọ́ọ̀nì àwa wà wò ní 2003 àwa ṣe lè kéwàdí ní ilé ọ̀dọ́ bí ó ṣe télọ̀ ní sáìdì kábẹ̀ nílẹ̀ yẹn bí ọ̀dọ̀ ẹ̀ ni máa ń sùn títí gbà yẹn pé kí lórúkọ ẹni Yẹmisí Elébòlò Kàfílà Sálẹ̀mù àwọn tó wọ́n tó ń lọ kí ni ẹ fún ọkùnrin yé mi ti ẹ̀ lè yọ̀ ọtí mọ́ ìrìn àjò yẹn but gbogbo ìrìn àjò láyé àti kọ́kọ́ bó ṣe máa rí ìrìn àjò pẹ́tẹ́ tẹ́lá sí. àní cream àjọjẹ tó sì ṣe last àtijọ́ àti mo tó ṣe last. ẹ wá mọ tó bọ́ọ̀sì brain jù ní pé ṣé mọ̀ pé àná ni kí ni Aníkúlápó. àná ló jáde. Bá wọn wá Aníkúlápó. táìmù ti sí yẹn dùn yìí ṣe tí wọ́n tán ṣe láti nǹkan kò jáde ṣèbí ṣe ìyẹn mo sọ pé àwọn àtẹ́lẹ́tọ̀ ní jù tó ń pariwo gbogbo tó ń ṣe báyìí kò lè di ọjọ́ báyìí sẹ́ẹ̀ wọ́n sí lórí sáìtì alábẹ́kúta àwọn wa tó ń gbé àwọn tó ń sọ fún wọn pé láyé ẹ fẹ́ dá ọmọ yìí ẹ fẹ́ dá ní gbèsè kò lè ní gbèsè bíbá ẹ ṣiṣẹ́ náà. tó sì la máa ń pè ní Uber driver wọ́n jọ máa wọ́ kiri.